Ẹ káàsán o, sí àlàáfíà lẹ́wà, ẹ kú àtàárọ̀. Èèyàn kan ló pè mí lọ́sàn-án yìí. Ó ní kí sẹ́ndì account number mi. Mo ní ṣé kò sí. Ó ní kò sí kankan. Ìgbà tó máa tó bí after 5 minutes sí 10 minutes mo rí 50,000 lákàntì mi. Ó send 50,000 sí mi. Mo wá béèrè pé kí ló dé. Ó wá ní àgbo abèrè tí mo júwe, ó lóun ti fi wo àrùn rọpárọsẹ̀ sàn, ìyẹn stroke. Ṣé mọ̀ pé mi ò sọ àrùn rọpárọsẹ̀ mọ́ tẹ́lẹ̀. Ìdí náà tó fẹ́ fi fún information yẹn wípé wọ́n ní àgbo abèrè yẹn kọ́ ó di tó ń wo àrùn stroke sàn o. Ṣùgbọ́n ó jẹ́ kó yé mi wípé 7 lòun lò, ìgò 7 lòun lò fún ẹnìyẹn, wípé ẹnìyẹn ti ń rìn, wípé àìsàn 2 lòun fi treat ẹnìyẹn. Bí mo ṣe ń wò yẹn ó ṣeéṣe kó jẹ́ adáhùn sí. Ó ní àìsàn 2 lòun fi treat. Ó lóun ò pè mí rí. Ó ní ìgbà tó ń rí kíní ẹ̀ lórí Facebook lòun lọ sí. Ó ní 7 ẹ̀ lòun ṣe, 7 lòun fi wo àrùn rọpárọsẹ̀ sàn, that is stroke. Ó dẹ̀ ní ẹ̀dẹ̀ tí ń rìn, ìyẹn 1. Ó ní 2, ó ní ẹni tó ní ìtọ̀ ṣúgà, ó fọkàn ṣiṣẹ́ fún ìtọ̀ ṣúgà tẹ́lẹ̀. Ó lóun ti fi wo ẹni tó ní ìtọ̀ ṣúgà sàn, tó dẹ̀ jẹ́ wípé wọ́n ti confirm ẹ̀ ní hospital wípé kò ní ìtọ̀ ṣúgà mọ́. So ìdí tí mo fi wá lọ́sàn yẹn ni wípé Ọlọ́run rán mi wá sáyé kí wá sóore fún ẹ̀yin ènìyàn ni. Ìwọ tí ò bá tí ì ní kíní yìí lọ ṣe ti tọ̀dọ̀ ẹ sílé. Mo ti júwe fún yín, jẹ́ kí tó padà júwe fún ẹ lẹ́ẹ̀kejì. Mi ò fẹ́ kẹ́nibọ́dì ṣàìsàn, mi ò fẹ́ kẹ́nibọ́dì rí dààmú. Ìdí tí mo fi wá sáyé nìyẹn. Mo wá sáyé torí tàwọn tálákà. Mo wá sáyé láti wá tu gbogbo àgbáyé lára. Mi ò wá sáyé láti wá ní anybody lára. Àwọn torí ẹ̀ bá burú nínú yín nìkan ni mo wá sáyé láti wá dí pẹ̀lú. Ṣùgbọ́n ẹni tó bá ti ń fẹ́ kan rere, mo wá sáyé láti wá sa ẹnu fún. Mo wá sòótọ́, mo dẹ̀ wá ṣe oore fún àwọn ènìyàn ẹ̀dá adarí oorun. Bí Awólọ́wọ̀ ṣe kú lèmi ṣe wá. Awólọ́wọ̀ kú ní on the 9. No, ó kún díẹ̀ ká Awólọ́wọ̀ kú, lèmi wá. Wọ́n bí mi ní 5/5/1987. Awólọ́wọ̀ kú ní on the 9. 9/5/1987. Wọ́n rán mi wá sáyé kí wá ṣe rere fún ẹ̀yin ènìyàn ni. So ìwọ tí ò bá tí ṣe kíní yìí lọ sí, ìwọ tí ò dẹ̀ lè ṣèkẹ̀ tó bá ti ní owó, send owó kan bá ẹ ṣe kó rán yẹn wá gbà. Bó ṣe máa ṣe rèé, wàá lọ wá abèrè, ewé abèrè, gbogbo ilẹ̀ mọ́ abèrè. Ẹ lọ sí ọ̀dọ̀ àwọn eléwé ọmọ kẹ́ni ẹ fẹ́ ra abèrè 21, abèrè 21 ló máa rà. Wàá wá ra gbogbo ilẹ̀ tí rí Pepsi, ìgò Pepsi báyìí. Wàá wá ra omi ọsàn ìgò kan. Omi ọsàn ìgò kan yẹn tó bá ti rà á, abèrè yẹn wo lè lọ sínú ẹ̀, wo dẹ̀ lè gun sínú ẹ̀. Tó bá ti lọ abèrè 21 yẹn, wàá dà sínú omi ọsàn ìgò kan yẹn, omi ọsàn wẹ́rẹ́ yẹn. O ò ní jẹ́ kó fomi mí sí ẹ, wàá jẹ́ ọsàn gidi. Tó bá ṣe é ṣe gan kó wọ fúnra ẹ lọ rà kó fúnra ẹ fún. Tó bá ti wá lọ kíní ẹ̀ sínú ẹ̀, wàá wá lọ wá alukoran, wàá ka alukoran chapter 114 sí nígbà 3. Wàá ka psalm 91 sí nígbà 3. Wàá wá gbé alukoran yẹn lé orí báìbù yẹn, wàá wá gbé kíní yẹn lé lórí. After 7 days ó di lílò nìyẹn. Nǹkan tí èmi ti lò fún rí, mo ti sọ fún yín nígbà yẹn. Òun ni mo lò tí mo fi wo ikọ́ mi sàn. Ìbáà jẹ́ ikọ́ asthma ni o, ìbáà jẹ́ ikọ́ ẹ̀gbẹ́ o, ìbáà jẹ́ ikọ́ igbá o, ìbáà jẹ́ ikọ́ tuberculosis o. Òun lèmi fi wò. Mo ti fi wo egbò àdá ìjìnà. Yes. Mo ti fi wo hypertension.
so èmi ò tí ì lò fún stroke rí ṣùgbọ́n ẹni tó wá lò fún stroke nísìn ló wá pè mí tó send 50,000 fún mi lọ́sàn-án yìí pé tó òun ò gbọ́dọ̀ pa ọrẹ yẹn mọ́ra torí ẹnìyẹn ìgbà tó ń treat ẹ̀ tán pé ó fún un lówó gidi. òdì ní ẹni tó sọ pé kí n tún fún yín information yẹn wípé ìwọ tó o bá ti ń ṣe tiẹ̀ lọ sí sílé tí o bá lè ṣe send owó kan bá ẹ ṣe tí n bá fẹ́ ṣe fẹ́yàn bó ṣe wà nísìn 5,010 naira ló máa ń parí ìgò kan yìí because màá make sure wípé wọn ò miss omi yẹn omi ọsàn yẹn yes èdè tó pọ̀ jù nínú àwọn ilé tí mo bá àwọn èèyàn ṣe wọ́n máa fúnra wọn fún níbí ni wọ́n máa fúnra wọn fún. ìwọ tó o bá ti ní Quran lọ ra Quran but bí Ọlọ́run bá ṣe fi iṣẹ́ hàn fún àwọn ènìyàn ní kẹsì sí lọ ra Quran kó lọ ra Bíbélì. Are you with me? nǹkan tẹ́ ẹ wò kékeré tó jọ yín lójú yìí iṣẹ́ tó ṣe pọ̀ òun lèmi fi wo ikọ́ mi sàn òun ni mo fi wo kíní ìgbàdá ìjìnà sàn òun ni mo fi wo hypertension sàn so ẹni tó wá lò ní sí èmi ń sinmi ò tí ì lò fún stroke rí ló sèǹdì owó sí mi lọ́sàn-án pé òun lè pa orí kíní ìmọ́ra òun náà mo ti júwe fún yín yẹn ẹ̀yin náà ẹ lọ lò ẹ lọ máa ṣe kẹ lọ lò ẹ má dẹ ẹ má orí fún yín ẹ lọ ra paracetamol ìgbà ń ṣe yẹ lọ ra paracetamol it's rubbish ẹ máa lo kíní ẹ mọ̀ pé àwọn tablet ẹ máa ń jẹ yẹn àìsàn ló máa kó sára ni ìwọ tára ẹ gan yá tára ẹ yá lọ sí sílé kó máa lò ìwọ tó kó ẹ òre dáadáa lọ sí sílé kó máa lò gbogbo ìdọ̀tí tó wà nínú ẹ ló máa sí dànù kì í ṣe dandan kó dìgbà tó bá sì kí ó dìgbà máa lò no ìwọ tára ẹ yá lọ sí sílé kó máa fi ṣe bíi paracetamol tó bá ṣiṣẹ́ lọ ṣiṣẹ́ bọ̀ tó bá dé lálẹ́ mú gbogbo àrùn ní bó ṣe wà yìí ká ní pé ìlú òyìnbó ni mo wà ń sìn àwọn ìjọba ti wá ìṣe tí ìṣe lè produce kó pọ̀ bíi thousands kẹ́ máa bẹ̀rẹ̀ sí pé fáwọn èèyàn ìjọba Nàìjíríà kíní tẹ́ ń wò lọ́wọ́ mi kò sí àrà tó lè dá bó ṣe wà yìí ojú àlá lọ́lọ́run ti júwe fún mi kì í ṣe pé mo kọ́ lọ́wọ́ ènìyàn nǹkan tí mo fi wúra mi sàn ní ìgbà tí mo ń wúkọ́ tí mo ń pẹ̀jẹ̀ ní mo tí mo pọ̀ lẹ́nu òun rè nǹkan tí mo lò lélẹ̀ kò kì í kó lọ́wọ́ mi láti gbà yẹn kára ìyàwó mo bá yá nǹkan tí mo lò fún rè kára ọmọ mi ò bá yá nǹkan tí mo ń lò fún rè nǹkan kíkọ́ tó bá ti ń ṣe é máa lò tọ́bìlà sinapu yẹn wàá bu mu lásán wàá bu mu láàárọ̀ kó tún jẹun tó bá di alẹ́ kó tún fẹ́ sùn wàá tún bu mu tán kára ẹ̀ bá ti yá wàá tún fi ilẹ̀ fúngbà díẹ̀ after 1 week wàá tún lò ó ní kò sí nǹkan tó jẹ́ malaria kò sí nǹkan tó jẹ́ wípé kíni àìsàn gìyẹ̀lẹ̀ kan sí ẹ no iṣẹ́ tó ṣe pọ̀ bó ṣe wà yìí èmi wá sórí láyé ni ṣé mọ̀ pé mi ò sọ pé okun kíní kan tẹ́ máa pé okun kíní kan tó máa sẹ́ǹdì fún yín tẹ́ máa mú mo ti mú ìdí ẹ̀ lẹ́yìn lọ́wọ́ ìwọ tó bá mọ̀ pé ọ̀lẹ́ ni ẹ gbọ́ ò lè ṣe sẹ́ǹdì 5,010 naira máa bá ẹ parí ẹ̀ tí bá ti parí ẹ̀ wàá ràn yẹn wá gbà tó bá ti fẹ́ ràn yẹn wá gbà wàá ta mí lọ́rẹ bí o bá wá gba iṣẹ́ yẹn tó o bá ta mí lọ́rẹ máa ṣépè fún ẹ o ò lè rán ẹ̀mí níṣẹ́ kó má ta mí lọ́rẹ reality lèmi máa ń sọ ṣé ti ń gbọ́ mi tó bá yẹ pé mi ló fẹ́ báyìí sí lẹ́yìn 5,010 naira owó tó parí ẹ̀ yẹn tó bá ti fẹ́ wá gbà wá ta mí lọ́rẹ oye tó bá ti wùn ẹ́ ìyẹn lówó tọ̀dọ̀ mi o ò lè rán mi níṣẹ́ kó má ta mí lọ́rẹ ìwọ mi ni bí o ta mí lọ́rẹ sẹ́yìn á bàjẹ́ bí èmi ṣe rí nìyẹn o gbọ́dọ̀ ta mí lọ́rẹ so bí àwọn information ti fẹ́ fún yín lọ́sàn-án yìí ṣe lọ nìyẹn wọ́n ní iṣẹ́ ẹni tó ń wo stroke yìí o ẹni tó lò ó lòun lo méje ẹ̀ fún ẹni tó ní stroke oní stroke yẹn fi sílẹ̀ ìgbàgbọ́ ẹ̀ rọ̀ mọ́ ni o gbogbo nǹkan tó bá ti fẹ́ ṣe láyé jẹ́ kí ìgbàgbọ́ ẹ̀ máa rọ̀ mọ́ ìgbà tó lò ó sì mi sáà sí ń bẹ̀ ṣùgbọ́n ìgbà tó wá lò tán tó wá rí wípé Ọlọ́run dá wọn lọ́lá pé wọ́n ṣe òun lóore gidi ó fẹ̀mí ìmọ̀re hàn ó pè mí lọ́sàn-án ó ní kí send account number mi ìgbà tó máa send owó send 50,000 fún mi olùfà tí mo fi sọ pé ó ṣe é ṣe kẹ́yìn kan máa ti gbọ́ kínní yìí ó yá ẹ̀yin náà ẹ lọ máa lò ẹ tún lò fún nǹkan míì kẹ́tù fi jẹ́rìí sagbára Ọlọ́run sódà tí gbogbo wa bá ti mọ ọ̀nà àbáyọ a ò ní nǹkan tá a fẹ́ wọn waste owó wa fún ìwọ tó bá ní ìjù máa lò sí tó bá tó kíyọ̀ ẹ̀jù ẹ̀ wá tó pè mí pé ó ti tún kíyọ̀ ẹ̀jù o àti sọ fáwọn èèyàn wípé ó yẹ tún kíyọ̀ ẹ̀jù ń sìn o kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe ìgbàgbọ́ yín òun gọgọ lọ́lọ́run need àti pé kí gbogbo ikẹ bẹ̀rù Ọlọ́run ẹni tó lo kinní yìí yẹn ó bẹ̀rù Ọlọ́run ni ló fà tó fi jẹ́ fún bó ṣe wà yìí kò sí àrà tí mi ò kí fi ń dá
mo ti júwe fún yín báyìí, ẹ lọ sí gbogbo yín, ẹ lọ sí kẹ́ ẹ ṣe sílé. Àtiwọ́tára ẹ yá o, àtiwọ́tára ò yá o, lọ sí sílé. ẹ ti gbọ́, àtiwọ́tára ẹ yá, àtiwọ́tára ẹ ò yá, lọ sí sílé. Okay, God bless you sir, God bless you ma. Èmi ò gbádùn o, mo sán lórí gan o. Tó bá fẹ́ wá sọ́dọ̀ mi yẹra ẹ o, tó bá ń ṣèbàjẹ́ má dọ́dọ̀ mi o, mi ò wá kọ́sítọ́mà o, òun ló ti ń gbọ́ yẹn. Ṣùgbọ́n tí o bá ti ń tú tèèyàn ṣe, tẹ́nìkan bá fẹ́ bá yí ẹ jẹ́, ìwọ wá kémi dira fún ẹ. Wàá lówó, ẹ tí ò bá lówó má wá sọ́dọ̀ mi o, irinṣẹ́ tèmi wọ́n o, àwọn irinṣẹ́ báyìí òun ló lè rí gbà lọ́fẹ̀ẹ́. Ṣùgbọ́n o fẹ́ dira, wàá ní owó. Tó bá fẹ́ dira wàá lówó. Àwọn iṣẹ́ báyìí, àwọn iṣẹ́ àgbo wo lè rí yẹn gbà lọ́fẹ̀ẹ́. Ṣùgbọ́n o fẹ́ dira wàá ní owó. Ṣé o bó ṣe rí nìyẹn o. Information ti fẹ́ fún yín lọ, ẹ lọ sí tí yín sílé kẹ́ máa lò. Ọlọ́run ṣẹ́gun fún yín. Àwọn èèyàn pè é Olúwa. Hello? Yes. Hello, Papa. Ẹ káàsán o. Báwo lẹ wà? Kí n tó lò mọ̀. Ṣé bàbá ni mo bá sọ̀rọ̀ ẹ̀? Bàbá àgbàlagbà lẹ bá ń sọ̀rọ̀. Bàbá àgbàlagbà. Báwo lẹ wà? Àwọn átíkẹ́ kan. Àlàáfíà náà wà, àlàáfíà náà Ẹ wà. máa ṣe wọn ọjọ́. Olúwa ṣe. Mọ́tò mi ló ní pọ́ọ̀tì. Eré ẹ̀gan mo ń sá kiri. Lọ́ọ̀ṣì ẹ̀ bàjẹ́ pẹ̀lú lẹ́dà nu mọ́tò tí kan tó ṣẹlẹ̀. Ẹni tó sọ Táíwò ló sọ̀rọ̀ sí ti Kẹ́nì tó wà mọ́tò. Okay. Èmi ni mò ń sọ̀rọ̀. Mi ò mọ̀ pé ẹ̀yin ni. Àwọn átíkẹ́ kan báwo lẹ wà? Àlàáfíà náà wà, àlàáfíà náà wà. Ẹ máa ṣe wọn ọjọ́. Olúwa ṣe o. Olúwa ṣe o. Bá ti pè yìnbọn mọ́tò mi tó bàjẹ́ ó kàn ṣe nígbà kan ní eré ẹ̀mú kan sáré lọ láti pọ̀. Àwọn mẹkáníìkì yẹn dẹ̀ ni wọn ò láyọ̀ ìjọ máa ti yàn bá kan ní. Bẹ́ẹ̀ni, Ọlọ́run bá yín ṣe, Ọlọ́run bá yín yanjú ẹ̀. Báwo lẹ wà? Àwọn ọmọ mi àti gẹ̀ẹ́ nǹkan. Àlàáfíà náà wà, àlàáfíà náà wà. Ẹ ṣe gan, mo jà pé kí n kí yín pé kí n pè. Ẹ ṣeun gan, ẹ ṣeun gan. Thank you. Èyí tó lò mọ̀ bàbá. Olẹ́nu Ẹ pẹ́ fún wa o. Ẹ Àmín. ṣe gidi gan, ẹ pẹ́ fún wa o. Okay sir. Ẹ ṣe gan. Thank you. All right, màá tún máa pè. Okay sir. Yeah. All right. Èmi wá sóore láyé ni. Ìwọ tó bá farabalẹ̀ wò mí dáadáa tó bá sọ pé máà ní yóò da olóburúkú ni ẹ, ó ń sínwó. Inú mi mọ́. Kò sára tí mi ò kí ń dá. Inú mi mọ́. Tó bá mọ̀ pé o fẹ́ sóríire láyé, o fẹ́ kọ́kàn ẹ balẹ̀ láyé, sọ̀rọ̀ ẹ̀dà pé o fẹ́ kú. Mo dídì gbárìsà sí yẹn ni Jésù sọ̀rọ̀ kan. Ó ní ẹni tó bá sọ ẹ̀mí ẹ̀ nù, ó ló máa re he. Ó ní ẹni tó bá wa ẹ̀mí ẹ̀ mọ́ra, ó ló máa sọnù. Mo wá gbárìsà sí yẹn pé kí lè tún máa ẹ̀. Kí ni nǹkan tó fata wa yẹn fi ń bẹ̀rù láti sòtítọ́? A ò fẹ́ kú, à ń bẹ̀rù ikú, à ń bẹ̀rù ikú ju Ọlọ́run lọ. Sọ fún ikú pé orí ikú dàrú, sọ pé orí ikú yí. Ìgbà tó bá ti bẹ̀rù ikú mọ́, tó bá pa ẹ́ wàá wọ̀jọba ọ̀run. Tí o dẹ̀ kú kẹ̀ wàá gbádùn kú ni. Bí mo ṣe wà máa dóbò kú ni gbèrègèdè. À ń jẹun máa dóbò méjì yẹn ni. Ṣé fàájì ni? Nǹkan méjì tí mo wá ṣe láyé nìyẹn. Kí dẹ̀ máa sòótọ́ kí máa ṣàánú. Mo tán kò sí ètò kan mi kan ṣé pásítọ̀ ló sọ̀sọ́kúsọ ni? Ìwọ ló sọ pé ìsọ̀sọ̀, ìwọ ló sọ pé ìsọ̀kúsọ, kò sí ní Bíbélì pé ìsọ̀kúsọ. Ọlọ́run ò sọ fún mi pé mo sọ̀sọ̀kúsọ. Ọkàn mi mọ́. Mi ò lọ́ta bí mo ṣe wà mí ìdẹ̀ lọ́rẹ̀ẹ́. Bó o sẹ̀mí lé ní nísìn, bó bá sẹ̀mí lé ní tó bá dọ̀la tó ní alàgbà má bínú àná ó ti tán nìyẹn. That's me. Kì í ṣe pé bóyá gbogbo àwọn tó ń bú àìmọye àwọn tó ti bú mi níbi tó jẹ́ pa àtúndọ̀ rẹ̀. Tó jẹ́ pa àtúndọ̀ rẹ̀ àwọn tó bú mi. Lè pé èèyàn mo ti ṣépè fún rí, lè pé tó wá gba ìwé lánàá. Ṣùgbọ́n torí ẹ̀ bá ti straight padà kò sí ìjà mọ́ nìyẹn, ó ti parí. So bí ọmọ Ọlọ́run ṣe máa ń ṣe nìyẹn. Bíbélì ló sọ fún wa wípé pé ká máa bínú. Ó ní bínú má ṣẹ̀. Wàá bínú bọ̀ tó gbọ́dọ̀ ṣẹ̀. So that is it. So gbogbo yín ẹ lọ máa ṣe kíní yẹn, ẹ lọ ṣe kíní yẹn sílé. Tẹ bá ti ṣe òun rí ẹrù nìyẹn. Ó kéré o, àtàtò èèyàn dùn. Ojú àlá mo ti gbà. Confirm ni ó ṣú ọ̀dákú lọ fúnra ẹ̀ sí abèrè 21 abèrè 21. Hello. Ọ̀ya ẹ sọ fún wọn pé Folú lẹ́ ń lọ Folú
Folu F-O-L-E-U F-O-L-E-U not S F for 4 Folu ẹ sọ pé Folu lẹ́yìn lọ tẹ́ báyìí dé Folu yẹn kẹ́ wá pè mí ọlọ́kadà máa gbé wá sílé mi 400 kàbí 500 náà máa gbé yín. ayé tó wáyé má ní anybody sínú mi ìlọ́ta bí mo ṣe wá mi ìlọ́rẹ̀ má ṣe dáadáa tí o bá ti ń sùn títọ́ ọkàn á le tó bá kú wo níbi kan tó ń lọ èyí tí ṣèjọba ọ̀run tó bá pa á Ọlọ́run sọ pé àkókò ẹ ti tó ní ẹ pé kó lọ sinmi tí wọn bá rí ẹ pa Ọlọ́run sọ pé kò tí ì ta kòkò tó bá ti lè mú àyà kínní yẹn jẹ tó ti lè gbé sọ́kàn bẹ́ẹ̀ kò sẹ́ni tó ní lè kó lójú wọ́n máa rò pé bẹ́ẹ̀ olóògùn ni kì í ṣe oògùn ìwà rere jo oògùn jẹ́ kí ìwà ẹ da tí ìwà ẹ bá ti da tán bá pa wà lọ síjọba ọ̀run ṣùgbọ́n tí ìwà ẹ ò bá da àwọn tí ìwà ẹ ò bá da ló máa ń bẹ̀rù ikú bí mo ṣe wà yìí yàtọ̀ sí òbò kò sí nǹkan tí mo fi ṣe Ọlọ́run tí bá ń lọ ní títì tí bá rí ẹni tí àwọn ènìyàn ń bá jà máa park kí ló ṣẹlẹ̀ wọ́n ní ó jẹ gbèsè ni èlò ló jẹ wọ́n ní 10,000 èmi ò ní 10,000 ṣebí ẹ gba 5,000 èmi máa bá a fún yín ní 5,000 tó kọ ẹ fílẹ̀ kó máa lọ nǹkan tó mi máa fowó mi ṣe nìyẹn máa bá a fún yín ní 5,000 mi ò ní 5,000 ló wà lọ́wọ́ mi níbí ẹ gba nọ́mbà mi ẹ wá sí lọ́wọ́ mi àdúgbò báyìí mo ń gbé ẹ wá gba owó yẹn lọ́wọ́ mi máa lọ nǹkan tó mi máa fowó mi ṣe káàkiri nìyẹn ìjọ tí tírélà gbá mọ́tò mi tí tírélà mo ń tẹ̀lé tírélà lẹ́yìn ó fẹ́ gun bọ́ǹbù ìgbà tó máa padà sẹ́yìn báyìí bó ṣe fọ́ fún láìtì mi méjì nìyẹn ó park alàgbà kí ló báwo la ṣe fẹ́ ṣe báyìí mo wá bèrè lọ́wọ́ ẹ̀ pé ká ní pé mi kú ìsìn ṣé èmi lè bèrè owó mọ́tò lọ́wọ́ ẹ̀ ká ní pé mi ti kú ṣé mo lè wá gba owó mọ́tò máa lọ tó bá yẹ pé mi ló kú ńkọ́ máa lọ go owó mi títí pé ṣé èèyàn Ọlọ́run sì wà láyé èèyàn Ọlọ́run wà wọn kò scarce ni kò dìgbà tó bá lówó kó tún jẹ́ èèyàn gidi wàá máa practice kó tó fẹ́ dà tí bá lówó bí mo ṣe wà yẹ kó tó fẹ́ máa ṣe náà nìyẹn tí bá ní owó tó bá fi àjẹ tálákà lẹ́gbẹ̀ẹ́ mi màá lọ kó àwọn sójà kan nà ẹ pa tí bá ní owó tó bá fi àjẹ èèyàn kan lẹ́gbẹ̀ẹ́ mi unnecessary màá dì pẹ̀lú ẹ irú nǹkan tó fẹ́ máa fowó mi ṣe nìyẹn èmi fẹ́ máa fowó mi jà sórí òtítọ́ kì í ṣe kéèyàn scratch mọ́tò ẹ kó gbé lọ sí kóòtù owó orí burúkú wo ló ní wo ní agbára kan sí wo bò mọ́lẹ̀ sílé káwọn èèyàn má bàa mọ̀ bó bá ti kú wo kú pẹ̀lú agbára ẹ níbo la bàṣà wà níbo la àrọ̀ní wà àrọ̀ní tó ní gbogbo oògùn níbo ló wà níbo ni gáà wà níbo ni Kúrúmí tó sọ pé òun ya wèrè tóun ní agbára wà níbo la bàṣà wà níbo la Awólọ́wọ̀ wà tó lówó jù láyé tó lówó gbogbo wọn ti kú wọn ti lọ before you do bad think twice kó dé gbogbo wa lọ pa ènìyàn ronú lẹ́ẹ̀mejì ẹni tí fẹ́ pa ẹlẹ́yìn tí bá pa tán kí ló máa ṣẹlẹ̀ sí mi kí ló máa ṣẹlẹ̀ sọ́mọ mi kí ló máa ṣẹlẹ̀ sáyà mi àwọn ẹni tó bá ní àròjinlẹ̀ ló máa ń gbádùn ayé ẹni tó bá ti ní àròjinlẹ̀ á fi ọwọ́ ara ẹ̀ fa ikú sínú ayé ẹ̀ àwa sọ pé ayé ló ń ṣe òun no ayé ò sí ẹ̀wọ̀ ló ń ṣe rà bọ́rọ̀ ayé ṣe rí nìyẹn ẹ̀yin gbogbo yín pátá tẹ́ wò mí ọmọ mi lẹ jẹ́ I am 234 years old 234 years old mi kì í sọmọ kékeré but nísìn mo ti wá láyé àkọ́kọ́ mo lo 100 years mo wá iye èkejì mo lo 100 ẹ̀kẹta lélẹ̀ I am 34 years old now nǹkan tó ń gbọ́ lọ́pọlọ yìí ṣé ó wà lórí bàbá nǹkan tí mo sọ fún ẹ yìí ṣé ọba ìlú ẹ ti sọ orú ẹ fún ẹ rí kó lè wọ pé mi kì í sọmọ déédéé kékeré so bó ṣe rí nìyẹn ìwọ tí okú ẹ ò rí dáadáa lọ máa lo kíní yìí ìwọ tí ó ń wúkọ́ lọ máa lo kíní yìí ìwọ tí ó ní hypertension lọ máa lo kíní yìí ìwọ tí ó ní kíní ikọ́ ẹ̀gbẹ lọ máa lo kíní ìwọ tí ó ní tuberculosis lọ máa ara ò yá tí ara ẹ̀ gan bá yá lọ máa lo prevention is better than cure prevention is better than cure kò dìgbà tí àìsàn bá dé kó lè gbọ́ ọmọ máa sáré
torí bá fọ́mọ ẹ lò fún, tínú bá dùn ọmọ ẹ lò fún, tídìí bá dùn lò fún. That's it. Jẹ́ kí tó padà júwe torí ti ẹ̀yin tó jẹ́ pé kí tètè gbọ́rọ̀ dáadáa. 21 abèrè ẹ máa lọ sọ́dọ̀ àwọn eléwé ọmọ ẹ sọ pé ẹ fẹ́ ra abèrè 21. Tẹ́ bá ti wá ra abèrè 21 ẹ lè rẹ wẹ́rẹ́wẹ́rẹ́, ẹ máa bó ìpìpọ̀ ara yẹn kúrò, ìbọ̀tẹ́ máa ra ilé tó bá gbẹ dáadáa, ilé tó bá gbẹ bó ìpìpọ̀ yẹn kúrò, ẹ lè rẹ sínú, ẹ lè gún, ẹ dà sínú, ẹ lọ wá omi ọsàn wẹ́rẹ́ ìgò kan, omi ọsàn wẹ́rẹ́ ìgò kan, ẹ ní jẹ́ kó ń fomi là á o, ẹ dà kíní yẹn sínú ẹ̀ 21 yẹn, ẹ wá ka Alukoran chapter 114 sílẹ̀ mẹ́ta, ẹ ka Psalm 91 sílẹ̀ mẹ́ta, ẹ gbé Alukoran yẹn ẹ gbé lórí Bible yẹn, ẹ wá gbé kíní ilé lórí, ibi tẹ́ bá gbé sí yẹn ní fọwọ́ kan mọ́, ó di after 7 days kẹ́tù lọ síbẹ̀, after 7 days ó di lílò nìyẹn. Àárọ̀ kẹ́tù jẹun, ẹ bu tọ́bìlà kan, tọ́bìlà kékeré tó máa wà lórí sinapu yẹn, ẹ bu mu, tẹ́ bá fẹ́ sùn lálẹ́ ẹ bu kan mu. Wàá wá ròyìn fún mi owó tí mo ti gbà lórí kíní táwọn èèyàn fi ta mi lọ́rẹ̀ náà bí small mbọ̀ kìí ṣe ni mo fẹ́ máa sọ, alàgbà kíní yà lò ó ṣiṣẹ́ gba 10,000 gba 20,000 gba 30,000, èèyàn kan ló tún send 50,000 fún mi lẹ́ni pé òun tuntun fi wo stroke, ipe méje ẹ̀ lòún lò fẹ́ nìyẹn, méje ẹ̀ kìí ṣe pé kó lo ẹyọ kan kó dúró, tó bá lo ẹyọ kan tó bá ti tán tó lọ sí mi. Ìwọ tó bá mọ̀ pé ọ̀lẹ ni ẹ, pé bàbá olówó ni ẹ, wípé ìwọ ò ráyà tí máa ṣe, ìwọ sẹ̀dí owó wá ẹyọ kan báyìí 5,000 tẹ́nà ló máa parí ẹ̀, tó bá ti sẹ́ndì owó máa báyìí, bó bá jẹ́ pé 100 ló fẹ́ ṣe máa báyìí ṣe, tí bá ti báyìí ṣe tán wàá ta mi lọ́rẹ̀, tó bá fẹ́ wá gbà owó títí ọ̀dọ̀ mi nìyẹn, owó tèmi máa ná nìyẹn, ẹ tó bá ṣe nídìí pẹpẹ ló máa jẹ nídìí pẹpẹ, o ò lè rán mi níṣẹ́ kí mi lọ báyìí ra béèrè kí báyìí lọ máa ṣe kíní kó má ta mi lọ́rẹ̀, máa bá ẹsẹ̀ ẹ̀ jẹ́ ó sì rí, ìyẹn fẹ́ máa ṣe rádaràda. So ẹ lọ gbogbo yẹn lọ máa ṣe sílé kẹ lọ máa lò, mo ti júwe fún yín, ìwọ tó bá fẹ́ fúnra ẹ ṣe, ìwọ tó bá ráyà ti ṣe send owó máa bá ẹ ṣe kó wá fúnra ẹ gbà, ọlọ́ọ̀kẹ́ àbùkù fún gbogbo yín o, ẹ ní rí dààmú o, ẹ ní rí pọ́njú, ẹ ní rógun àìsàn o, ẹ̀sìn Ọlọ́run o, ẹ lọ ra odù ifá yín o, kẹ máa ka odù ifá o, ẹ lọ ra odù ifá yín o, ẹ lọ ra Bible, ẹ lọ ra Koran ni o, kẹ máa ka o. Ènìyàn ò lè gbà yín sílẹ̀, Ọlọ́run ló máa ń gbà èèyàn o, Ọlọ́run ló máa ń ṣàánú èèyàn, èèyàn kan ò lè gbà ẹ́ o, Ọlọ́run ló máa ń gbà èèyàn, ènìyàn ò lè gbà èèyàn kan. Tó bá ka Bíbélì, tó bá ka Koran, tó bá ní owó, wàá mọ bí tó fẹ́ lo owó ẹ sí. Tó bá ń ka Koran, tó bá ka Bíbélì, tó bá ní ọlá, wàá mọ bí tó fẹ́ lọ́lá ẹ sí, ò ní fi ọlá ẹ ní èèyàn lára láyé. Àwọn dìdìrín méjì kan sọ̀rọ̀ lórí program lọ́sàn yìí wípé kẹ́ dìbò fún Tinubu. Ìwọ ọmọ Yorùbá tó bá dìbò ní 2023 okú ẹrú ló máa kú sí. Ẹ má dìbò fún anybody. Ọlọ́run faramọ́ ìbò dídì, ìbò pààyàn, ipò kẹ́ máa dìbò kẹ́ máa pààyàn, ẹ má dìbò fún anybody mọ́. Ẹ lọ máa ka Bíbélì yín, ẹ lọ máa ka odù ifá yín, ẹ gbẹ́kẹ̀lé Ọlọ́run, ẹ fèsì Ọlọ́run yín, ẹ jẹ́ kí àwọn tó ń dìbò kó máa dìbò lọ, kó máa fojú ara wọn ráre. Ní orúkọ Jésù, Ọlọ́run á ṣẹ́gun fún yín, ẹ gbẹ́kẹ̀lé Ọlọ́run, ẹ má gbẹ́kẹ̀lé ènìyàn, ó ti pẹ́ tẹ́tí gbẹ́kẹ̀lé ènìyàn, àtìgbà tẹ́tí gbẹ́kẹ̀lé ènìyàn kílẹ̀ mú bọ̀ ìyà, ẹ fi èèyàn sílẹ̀ kí gbogbo yín kẹ́ fèsì Ọlọ́run, ẹ jẹ́ kí àwọn tó ń dìbò kó máa dìbò wọn lọ. Bíbélì sọ wípé ẹni tó bá gbẹ́kẹ̀lé ayé wọ́n ní ìbárẹ́ ayé ìṣọ̀tá Ọlọ́run. Ìwọ tó bá láìkì ayé wàá bá ayé lọ, ìwọ tó bá láìkì Ọlọ́run, bí ayé bá pa oníbìkan tó lọ èyí tí ṣe ìjọba ọ̀run yẹn gangan ní èrè àwa onígbàgbọ́. Kì í ṣe àwọn tó ń lọ ṣọ́ọ̀ṣì náà ń sọ o, èrè àwọn tó bá gbàgbọ́ nínú Ọlọ́run ní òtítọ́ àti lódodo, èrè wọn ní ìjọba ọ̀run. Kò sí èdè tó kàn ẹ́ kan ayé yìí, kábúkábú lèmi ń lò, ẹni tó ń lo ọmọ jeep kò gbádùn tó mi. Oye òbò tó bá wọn mi mo lè dólédè, wọ́n mọ̀ ya àwọn obìnrin tó wà lọ́wọ́ mi ni kì í ṣe 500. Bẹ́ẹ̀ ni ìwọ tó ń lo ọmọ jeep kò gbádùn tó èmi. Torí pé kí ni mi ò wá láyé mọ́ yàgò sí èdè tó kàn mí kan ayé. Nǹkan tó ń I do what can make myself happy all the time. I don't send what anybody can talk. Need to concern me about you. Nǹkan tó concern mi ni pé kí ṣe ìfẹ́ ti Ọlọ́run. God bless you. God bless me. God bless Nigeria. God bless all nations, because God is love.
God bless Fulanis. Ọlọ́run á bùkún fáwọn Fúlàní. Kì í ṣẹjọ́ wọn, Buhari ló kọ́ wọn lóró. Buhari ló gbé ìbọn lé wọn lọ́wọ́. Tí èèyàn bá lọ fún ọmọ kékeré lóògùn tó yẹ kó fún, ọmọ yẹn á sì wà hù. Irú agbára tó wà lọ́wọ́ mi tó bá bọ́ sọ́wọ́ Tinubu á ba ayé jẹ́. So God bless àwọn Fúlàní. Ọlọ́run á kó wọn nínú, wọn á ronú pọ̀ àdá. Ọlọ́run ká fún yín ní ọpọlọ tẹ́ máa fi ṣẹ́gun àwọn Boko Haram àti àwọn kidnapper. Torí láì jẹ́ pé ìjọba Nàìjíríà wá bá mi kí n júwe ọ̀nà fún wọn bí kidnapper máa gbé gbogbo wọn tán ni. Ẹ̀yin ti jẹ́ bóde wọn ní ẹ̀rọ owó gbà lè rówó gbà torí ẹ̀ ń sì rì. Wọ́n ní àwọn olè kọ̀wé ránṣẹ́. Ayé ti bàjẹ́. Wọ́n ní àwọn olè kọ̀wé ránṣẹ́ wípé àwọn fẹ́ wá ja báǹkì lólè. Báǹkì ò ṣiṣẹ́ níjẹ̀bú Òde kẹ́lẹ́ mọ̀ pé ayé ìjọba ti bàjẹ́ finally. So ìró lẹ ìgbọ́ra ìró nìkan lẹ gbọ́ o. Olè ò tí ì dé o. Wọ́n dẹ̀ sọ pé ìjọba amúnimóògùn kì í ṣe orúkọ yín, orúkọ Ọlọ́run ló jẹ́ bẹ́ẹ̀. Ìjọba amúnimúkíni, ìjọba ò lè múni mẹ́dìyẹ. Ọlọ́run ló máa mú èèyàn mọ́ òògùn. Ká nípa ẹ̀yin ní Ọlọ́run ni tí ẹ ń bẹ̀rù Ọlọ́run. Ẹ̀yin wòlíì ẹ gbọ́, àwọn olè sọ pé wọ́n fẹ́ wá ja, àwọn olè sọ wípé àwọn fẹ́ wá ja báǹkì lólè. Ṣé lóòótọ́ ni Kàbírù Ẹ̀fẹ̀mí sọ́nà? Ẹ ò ní bèrè. Ẹ gbọ́ ọkọ táwọn èèyàn lọ ń bèrè. Wọ́n ní àwọn ní di atomic armor tank. Armor tank ló fẹ́ gba gbogbo Ìjẹ̀bú Òde sílẹ̀ lọ́wọ́ olè. Àwọn aláìlọ́pọlọ, àwọn aláìnírònú ènìyàn, wọ́n ń sin ẹ̀dájú ẹlẹ́dàá. Armor tank ló fẹ́ gbà wọ́n sílẹ̀. Wọn ò ké pe Ọlọ́run, wọ́n ké pe armor tank. A ní ìdí armor tank tí a bá rí armor tank a ní open bank ní sórí rẹ̀ ń sínwín. Nínú Bíbélì Sísèrà wo mọye instrument tí Sísèrà ní ni tó fi ń ja ogun. Òun Sísèrà àti òun ìjà ogun ẹ̀ obìnrin lásán ló pàdánù. Obìnrin lásán. Ẹ̀yin tó jẹ́ pé ẹlẹ́kọ̀ọ́, eléyìí tó jẹ́ Kristẹni nínú yín kò mọ Ọlọ́run tó ń sìn. Mo ń wo gbogbo àwọn tó ń dáhùn sí ètò yẹn láàárọ̀ yìí. Ojúlá alákan fi ń sán rí o. Ẹ jẹ́ kán gbé armor tank wá kó tó dìpọ̀ máa bẹ̀rẹ̀ ẹsẹ̀. Ẹ̀yin ènìyàn, ṣé ẹ ti gbàgbé Ọlọ́run tó dá yín sáyé ni? Ṣé kò sọ Ọlọ́run máa lẹ́ sọ yẹn ni? Ṣé Ọlọ́run ò lè gbà yín ni? Ẹ ń sì èrè ni? Ṣé Ọlọ́run ò lè gbà yín ni? Olúwa ń ṣe bẹ́ẹ̀ bí ìta àtijọ́, àwa la ò sí bá bí ìta. Ẹ padà sọ́dọ̀ Ọlọ́run. Ẹ sáfó olè, ìjọba sáfó olè, báǹkì sáfó olè. Níbo ló máa sá sí ìwọ ẹlẹ́ṣẹ̀ o? Níbo ló máa sá sí o lọ́jọ́ Olúwa o? Ogun kò lè gbà ọ́ ìwọ ẹlẹ́ṣẹ̀ o. Ọ̀sà kò lè gbà ọ́ lọ́jọ́ Olúwa. Mọ́mì, bá ọkọ ẹ wí pé kó padà sọ́dọ̀ Ọlọ́run. Ọkọ ìyàwó bá ìyàwó ẹ wí pé kó padà sọ́dọ̀ Ọlọ́run. Ẹ má bẹ̀rù ẹ̀dá ju Ọlọ́run lọ. Torí pé ẹ ń bẹ̀rù ẹ̀dá, Ọlọ́run á fún wọn lágbára láti máa oppress yín torí ẹ ń sì rì. Ẹ ò mọ ẹni tẹ́ ń sìn. Ó mà ṣe o. Ayé kọjá lọ o. Ayé kọjá lọ. Olówó àti tálíkà o. Ayé kọjá lọ. Àti tálákà yín àti olówó yín àti onígbàgbọ́ àti mùsùlùmí yín ẹ ní Ọlọ́run. Ẹ kàn ń pariwo rádaràda ní ṣọ́ọ̀ṣì. Ẹ ò mọ nǹkan tẹ́ ń sìn. Gbogbo àwọn tó ń kọ́mẹ̀tì láàárọ̀ yìí nísìn. Kíní máa wà nínú wọn o. Pásítọ̀ máa wà nínú wọn o. Àfáà máa wà nínú wọn o. Ó sọ wípé àwọn èèyàn náà wọ́n need security. Àwọn sójà wà láàrin ìlú kan bọ́ sáàrin ìlú. Àwọn ọlọ́pàá olè ránṣẹ́ lásán. Olè ránṣẹ́ Ìjẹ̀bú Òde dàrú. Wọn ò tí ì dé. Tó bá wá dé kọ́ Àwùjalẹ̀ ṣe ló máa lọ sápá wọn sábẹ́ bẹ́ẹ̀dì. Ọba máa lọ sápá wọn sábẹ́ bẹ́ẹ̀dì. Nǹkan tí mo sọ fún yín ni wípé ẹ pe Ọlọ́run. Àwọn bàbá ńlá bàbá wa tí ogun bá fẹ́ ṣẹlẹ̀ wọ́n pe Ọlọ́run. Hezekiah lẹ́kọ̀ọ́ tá kọ́ ní àná, ó kígbe pe Ọlọ́run nígbà tí Senakeribu ránṣẹ́ wá pé òun fẹ́ wá bàjà. Ọlọ́run sọ fún Hezekiah wípé Senakeribu tó fọ́nbù yẹn, ó ní ẹ̀ta ẹ̀bọn kan kò ní wọ inú ìlú èyí wá. Ó ní Senakeribu máa mọ̀ wípé òun ni ọba fún gbogbo àgbáyé.
bíbélì sọ wípé ọlọ́run wá rán áńgẹ́lì kan jáde kílẹ̀ tó mọ́ ó pa ọ̀kẹ́ 9 ènìyàn dànù ẹ̀ ń sí èrè ni ẹ ò ká ni àbẹ́ ẹ rò pé story lásán ni ẹ ò ní ọlọ́run ẹni ẹ fẹ́ ní àlàáfíà ẹ lè ní àlàáfíà àfi tẹ́ bá padà sí ọ̀dọ̀ ọlọ́run ní gbogbo nàìjíríà ní gbogbo àgbáyé ìgbà ilẹ̀ máa tó ní àlàáfíà tẹ́ bá sì ń kọ̀ntínú láti máa dìbò orí burúkú tẹ́ ń dì yẹn tẹ́ bá lọ stop ìbò wèrè tẹ́ ń dì tẹ́ fi ń pa àwọn ènìyàn lọ́dọọdún yẹn tẹ́ fi ń pa àwọn èèyàn lọ́dún mẹ́rin yẹn ó ìyà ni gbogbo yín máa kú sí ọlọ́run ní dáhùn sí bye for now ó kùn sọ́wọ́ yín ẹ lọ ṣe kíní yìí kí ara yín lè yá títí ẹ máa fi lo kẹ́ẹ̀lẹ́ lè fi àlàáfíà lo ìbá ọjọ́ tẹ́ fẹ́ lò láyé bóyá Boko Haram lóye máa pa yín bóyá kidnapper lóye máa pa yín àti ìmọ̀ ẹ sì máa lo ilé iná kẹ́ẹ̀lẹ́ lálàáfíà díẹ̀ ìbá owó tó yẹ kẹ́ fi jẹun kẹ́ má lọ hospital ẹ lọ máa lo léyìí. God bless you, God bless me, God bless Nigeria, God bless nation because God is love. bí o ní gbogbo ẹ̀bùn ayé tó ní gbogbo ìgbàgbọ́ tó o bá ní ìfẹ́ asán ni gbogbo wa pátá ọmọ ìyá kan ni wá ọmọ bàbá kan ni wá nǹkan tó bá ṣe fún mọ́là òun ni kò ṣe fún fúlàní nǹkan tó bá lè ṣe fún yorùbá òun ni kò ṣe fún ìbò tí o bá sojú ìṣáájú ènìyàn ọlọ́run á bínú sí ẹ ọlọ́run hate ẹlẹ́yàmẹ̀yà all Nigeria is one gbogbo àgbáyé is one we are from Adam and Eve. God bless you all. Bye for now. My name again Adelana Adekunle Solomon aka ta ló fẹ́ kú bàbá àgbà before but now King Solomon for all nation ọba Solomon fún gbogbo àgbáyé pátá ibi téèyàn bá ti ń mí èmi ní kábíyèsí wọn mo bá lórí ìjọba mo bá lórí ọlọ́pàá mo bá lórí sójà mo bá lórí pásítọ̀ mo bá lórí wòlíì mo bá lórí àfáà. Bye for now.